ọkọ mi ọkàrí ọkọ mi ọmọ wájọsùn Yes, ma. ọmọ rúre Yes, ma. tìmọ ọmọ bíi arúgbó ọmọ lódò lóye ọmọ àwọ ọmọ yìí inú ara ọmọ bá kí yín o. inú ìyá ẹ ó tó nípa ọmọ lọ kárí o kárí ọmọ òdòdó ọmọ olórí àti tẹmọ kárí ọmọ ọsàn yìí ó sún ọmọ kìkì ẹ mú ọmọ pàmìlàdùn. ẹ tí kọrin o. ẹ tí kọrin ọmọ wa ojíire. ọmọ wa ojíire. ọmọ àmójì kìí ṣe ọmọ ẹni lè ká àgbẹjọ. Yes, ma. ọmọ ẹni lè ká àgbẹjọ. mo ti kọ́ kí n gbọ́kàn. a ní ẹ tí kọrin ọmọ wa ojíire. ọmọ bá ojíire o. ọmọ amọ́mọ́ ọkọ mu rèrè ọ̀kín yẹ̀rí o. mi ò gbọ́ o. mi ò gbọ́ o network. Oh. Can you start all over again, please? Good. All right. Ó yá o, ẹ kọrin fún mi o. ọmọ wa ojíire. ọmọ ọba òjìire ọmọ àmú apá àwọn oúnjẹ méjì sọ́bẹ̀ ló onílẹ̀-nílé ọwá lọ́dún ọmọ Oore lọ́dún ọmọ olórí àdé. Yes, ma. ẹ kì mí sílé bàbá yín ọmọ àbújánján jó wọn. iyán ni kẹgún fún màmá lálẹ́ yìí o. Yes, ma. Yes, ma. mi ò ṣeré o, iyán ni kẹgún fún wọn o. iyán kàn ju iyán lálẹ́. mi ò ṣeré, I'm not joking, mi ò ṣeré o. iyán ni kẹ gbé sójú wọn náà, àwọn àrójú wọn ọmọ yìí. So a máa ṣe ọjọ́ ìbí fún yín o, àádọ́fà ọdún. Ṣé gbọ́? Yes, ma. Yes, ma. Yes, ma. Mi kèsì lọ mi níbí yìí o. Yes, ma. Yes, ma. Kí náà wí? Bá mi fún olówó kó fowó sí báǹkì wọn kó kún dáadáa. Fowó sí báǹkì wọn kó kún dáadáa o.
Oh, this is my mother from Oore Otun Ekiti Palace, Itun. She's one of the Olori when Oyinloye was on the throne. Yeah, I won't keep me, you know. I just want to make her happy because she's asking for me. When are you coming home? When are you coming home? Then mo sọ fún wọn pé àwọn Fúlàní ò jẹ́ ojú ọ̀nà òṣèrìn báyìí o. So that's my mother right there. She's 109 years old, 109. Oh, she's beautiful. She's still okay. She's talking, but she cannot walk. She cannot walk. Èmi náà àárò yín sọ mí màmá. Very soon màá yọjú sí yín. Ṣé gbọ́? Okay. So kẹ́ bá wọn gẹ́ẹ̀tì, yes ma, kẹ́ bá wọn gẹ́ẹ̀tì olú ògògó àti wọ̀rọ̀wọ́ kẹ́ fi ṣebẹ̀ fún wọn o. Ṣé o gbọ́ bẹ́yẹn olú o? Má sọ fún mi pé ò rántí o. Má sọ fún mi pé ò rántí o, mi ò ṣeré o. Torí wọ́n kì mí dáadáa lónìí, wọ́n gbọ́dọ̀ jẹ iyán special ọbẹ̀. Wọ́n gbọ́dọ̀ jẹ ọbẹ̀ ọba. All right, guys. Yes, ma. Ó dàbọ̀ Ajíláyọ̀. That's my sister right there, and my brother Oluwole is about to get married soon. He's going to get a beautiful wife, and the wife will give us twins every year. All right, see you guys next time. That's my biological mother, Olori, Eyelori of Itun, Oore Otun Palace. Next time, I'll bring you another thing from Ekiti side. It might be another town. Then everybody will be happy to know about Ekiti. Yeah, we are the fountain of knowledge. See you guys next time. I love you guys.